ẹ wo orú nǹkan tí mo gbọ́ tó ṣẹlẹ̀ ní Ọ̀yọ́ nígbà tí ọba ilẹ̀ Yorùbá bá ń fi orúkọ ọba ilẹ̀ Haúsá kí gbogbo ọba ilẹ̀ Yorùbá ní ilẹ̀ ọmọ aládé, tó bá jẹ́ láyé àtijọ́ ni ó yẹ kán pe àrá sọ̀kalẹ̀ kó sọ̀kalẹ̀ sórí irú ẹni bẹ́ẹ̀ ó yẹ kán rán àrá sírú ẹni bẹ́ẹ̀. Àwọn ọba wọn ò ṣojúṣe wọn déédéé. Ọlọ́run, mo ti máa ń sọ tipẹ́tipẹ́, àìsàn tó burú Ọlọ́run ti gbé sínú ayé àwọn ọba kọ̀ọ̀kan, nínú ayé àwọn ọba kọ̀ọ̀kan. Ẹ̀yin olólùfẹ́ wa káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé, tẹ́ ẹ bá ti ń láǹfààní àti bá wa pàdé lónìí, ẹ farabalẹ̀ kẹ́ ẹ bá wa gbọ́ nǹkan tí bàbá yìí sọ. Ta ni mò ń sọ̀rọ̀ nípa ẹ̀? Wòlíì onímọ̀ ìjìnlẹ̀ sáyẹ̀nsì Olúṣọlá Àlàbí, tí gbogbo èèyàn mọ̀ sí wòlíì torí àánú gbà. Èmi á máa pè ní wòlíì aláńgẹ́lì tó ti bá áńgẹ́lì pàdé pẹ̀lú àwọn tí olóyìnbó pè ní alien, táwa Yorùbá máa ń pè ní bóyá ká sọ pé àwọn àjọ̀nú àbáwọn òkúrú pípí, ó ti yé yín, tó ti bá wọn pàdé. Ẹ wo bí kí ni bàbá yìí ní sọ nípa ọ̀rọ̀ Yorùbá, òmìnira Yorùbá, àwọn ọba Yorùbá. Bàbá yìí dárúkọ àwọn ọba kan nínú ètò tẹ́ ẹ fẹ́ lọ wò yìí, inú fídíò wọn yìí. Bàbá ní wọ́n yọ wọ́n pò, bàbá ní ikú ọjà lágbájá ń kò, wípé ikú ni wọ́n ní láàrin lágbájá àti lágbájá nǹkan báyìí ló máa ṣẹlẹ̀. Ẹnu ọjọ́bì láti gbọ́kàn òun, ẹnu lọ́fọ̀ àmàlà láti gbọ́mọ ta. Ẹ lè gbọ́ nǹkan kan lẹ́nu tèmi bí ò ṣe pé ẹ bá wo fídíò yìí. Bákan náà wọ́n wá sọ àwọn àǹfààní kọ̀ọ̀kan tó wà ńbẹ̀. Wọ́n sọ nípa fírídọ́ọ̀mù orílẹ̀-èdè Yorùbá, ohun tí ó ṣẹlẹ̀ sí orílẹ̀-èdè Yorùbá, kí ló ń ṣẹlẹ̀, kí ni yóò jẹ́ àtúbọ̀tún wa. Ẹ̀yin ọba ẹgbẹ́ o, àwọn Fúlàní ajínigbé ajínipa, àwọn wo ló wà ń díẹ̀? Báwo la ṣe lè ṣe é? Kí ni ohun tó máa ṣẹlẹ̀ sí bàbá wa Bánjí Akíntóyè? Ìṣẹ̀lẹ̀ wo ni ó ṣẹlẹ̀ tí ó milẹ̀ tìtìtì, tí ó mi orílẹ̀-èdè Yorùbá tìtìtì? Bàbá yìí mẹ́nu bà á. Nígbà wo ni ó sì wáyé? Nígbà wo gangan ni yóò wáyé? Báwo ni wọ́n ṣe rìn? Ta ni yóò ṣagbátẹrù ìṣẹ̀lẹ̀ yìí? Níbo ni ó sì yọrí sí? Gbogbo ẹ̀ ló mẹ́nu bà. Bákan náà wọn ò ṣàìsọ nípa mystery impartation, ètò àbí ìpàdé tí wọ́n máa ń ṣe lẹ́ẹ̀kan lóṣù, léyìí tí irú ẹ̀ ó tún wáyé nínú oṣù tó ń bọ̀ lọ́jọ́ kẹsàn-án oṣù kẹsàn-án. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn lẹ̀ ń rí yẹn, ẹ máa bá mi pè wọ́n kẹ́ ẹ máa bá bàbá sọ̀rọ̀ pé tó bàbá nǹkan báyìí mo fẹ́ kí wọ́n sì máa gbàdúrà fún yín. Ẹ má jẹ́ ń tàn yín, àwọn kan ti wá síbi mystery impartation tó jẹ́ wípé ayé wọn ò rí bákan náà mọ́. Gbogbo ogun tí wọ́n ti kó bìbà tán ti ń bá fà á látọjọ́ pípẹ́ tó ti di àwátì káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé ni, kò sí yàtọ̀ ńbẹ̀. Bẹ́ẹ̀ ni, torí pé Ọlọ́run wa, Ọlọ́run tí ń ṣe àṣepé iṣẹ́ ni. Ẹ má jẹ́ ń tàn yín, ẹ má jẹ́ ń gbà yín lásìkò mọ́. Ẹ jẹ́ ń gbé yín tààrà lọ sọ́dọ̀ bàbá wa prophet and scientist Olúṣọlá Àlàbí, tí gbogbo èèyàn mọ̀ sí wòlíì torí àánú gbà. Kí bàbá wa kan ó yá kí wọ́n gbóhùn òkè. Àmọ́ bọ́n ṣe ń gbóhùn òkè, ẹ gbọ́ o, ẹ ti ẹ̀ kọ́kọ́ gbọ́ ẹ̀rí díẹ̀ nínú àwọn tó ti wá. Torí seeing is believing, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ olóyìnbó, ohun tí èèyàn bá rí ní gbàgbọ́, òun rèé bẹ́ẹ̀ ṣe ń wọnú ẹ̀ kẹ́ ẹ wọnú ká lọ bá bàbá pàdé. Gbogbo àwọn ìfọ̀rọ̀wérọ̀ tá a bá wọn sọ, òun rèé. The Lord is doing great things at the Mystery Impartation Program, and there are lots of testimonies. Healing from cancer, 7 years arthritis healed, healing from heart disease. There is covenant of prosperity in this ministry. Someone who is being paid 50,000 naira salary got a monthly contract job of 500,000 naira. After the program, many people in diaspora got their green card after Prophet Alabi Olushola prayed with them. God is using Prophet Olushola to raise millionaires among the youths who had no jobs earlier. God gave Prophet Alabi Olushola mysteries of healing of deadly sicknesses like kidney disease, cancer, heart problems, and others. If you want a child to have knowledge of science and to be an inventor, innovator, and to do exceptional things in life, meet the prophet and scientist Alabi Olushola for mystery impartation. Call the man of God on the numbers on your screen.
bàbá ẹ kú dédé àsìkò yìí. mo kí gbogbo ẹ̀yin tẹ́ tún láǹfààní láti wò wá lónìí. ọ̀rọ̀ àṣẹ ni mo sọ jáde sí ayé yín. gbogbo ẹni tó rí mi wò pátápátá ní gbogbo ibi tá a bá ti ń dárúkọ yín nínú ayé yìí lórúkọ Jésù ẹ ó rí àánú Ọlọ́run. àmín. gbogbo ibi tí wọ́n bá ti ń sọ̀rọ̀ yín àbí tí fáìlì yín dé àbí tí orúkọ yín dé nínú ayé yìí àánú Ọlọ́run yóò fọhùn níbẹ̀ fún yín. àmín. ògo ni forúkọ Olúwa. hallelujah. Jésù Olúwa wa. àmín. tó bàbá láì fi àkókò wa ṣòfò níwọ̀nba ìṣẹ́jú díẹ̀ tí ẹlẹ́ fún wa pé ká fi bá yín sọ̀rọ̀ torí àwọn èèyàn ló ti pé bìbà tí wọ́n ń dúró pé wọ́n fẹ́ rí yín yìí ẹ dákun àti rọ̀wọ̀n yín ẹ bá wa fún wa láàrin ìṣẹ́jú díẹ̀ kẹ́ ẹ fi bá àwọn èèyàn yín sọ̀rọ̀. wọ́n níbi tá a bá roko tì sí bẹ́ẹ̀ náà là nìyẹn ti bẹ̀rẹ̀. bẹ́ẹ̀ni. bàbá pẹ̀lú ẹ̀ ń lọ sórí òkè lọ sọ́tún lọ sósìn tí ẹ̀ ń gbà tẹ̀sí ń gbàdúrà fún ìran Yorùbá ẹ dákun dùgbẹ̀dùgbẹ̀ tó mì lókè lórí ọ̀rọ̀ Yorùbá yẹn pàápàá lórí nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin àwọn lọ́balọ́ba ẹ dákun tó yẹ pé èmi ọ̀gbọ́n tiẹ̀ ìwọ ọ̀gbọ́n tèmi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ jọ mo fẹ́ béèrè ìbéèrè kan pé kí ni ìrètí ọmọ Yorùbá gẹ́gẹ́ bí wòlíì àtọ́nímọ̀ ìjìnlẹ̀ tó ti lọ káàkiri àgbáyé. ibi tí bẹ́ẹ̀ ṣe forí ọ̀rọ̀ yín sọ ni orin kan ló kọ́ wá sí mi lọ́kàn. pé ó ní ìrètí ń bẹ fópó náírà orí ọ̀wẹ́rẹ́ ṣàánú mi Jésù Kristi alágbára. ṣé rí tó bá jẹ́ ti ọmọ Yorùbá kí wọ́n má sọ̀rètí nù. tó bá jẹ́ ti ìran gbogbo ọmọ aládé jákèjádò àgbáyé kí wọ́n má sọ ìrètí nù. bẹ́ẹ̀ ni Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun wí. ṣùgbọ́n ṣe rí àwọn Yorùbá sọ̀rọ̀ kan wọ́n ní ìròmí tó ń jó wọ́n ló nílù rẹ̀ ń bẹ lábẹ́ omi. ìyẹn pé tẹ́ bá rí ìròmí tó kàn ṣe báyìí lórí omi nǹkan kan wà ń sálẹ̀ tó ń lùlù fún un. tẹ́ bá rí tí rúkèrúdò bá ń ṣẹlẹ̀ láàárín ìlú ó ní ọwọ́ àwọn ènìyàn kan nú. ṣé ẹ rí gbogbo bí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ṣe rí lónìí ṣe bí bá a ṣe ń sọ̀rọ̀ náà látijọ́ ìbá a ṣe ń sọ bá a dẹ̀ ṣe ń gbàdúrà kì í ṣe pàdúrà ò gbà. but ṣe rí ojúṣe ọmọ ènìyàn kò kéré o ojúṣe ènìyàn ò kéré ipò tí àwọn tó jẹ́ aṣíwájú nílẹ̀ Yorùbá tí wọ́n ń kó kò dáa wọn à kópa tó dáa rárá nínú ìṣọ̀kan àti ìlọsíwájú ọmọ Yorùbá. ṣe rí ọ̀pọ̀lọpọ̀ ṣe rí àwọn olóṣèlú wọ́n ti sọ̀sídì láti wọnú àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá wọ́n ti sọ̀sídì láti wọnú àwọn ọba wọ́n ti sọ̀sídì láti wọnú gbogbo àwọn tá a fi ojú ènìyàn pàtàkì wò láwùjọ àwọn tó jẹ́ pé àwọn ni wọ́n ń pè ní stakeholders ìyẹn ni àwọn alẹ́nulọ́rọ̀ irú ẹ̀yin náà ń sìn alẹ́nulọ́rọ̀ ní ládùúgbò yín àti nípa pípè fún òmìnira ilẹ̀ Yorùbá tán bá ń pè àwọn tán ń pè fún òmìnira ilẹ̀ Yorùbá you are stakeholders. so àwọn tí wọ́n lẹ́nu tí wọ́n lè sọ̀rọ̀ ìlọsíwájú nílẹ̀ Yorùbá agbẹ̀yìndẹ́bọ jẹ́ olópọ̀jù nínú wọn. òun ló fà á tẹ́ máa gbọ́ wípé oríkè bá a ṣe ń sọ̀rọ̀ ká tún máa gbọ́ pé Fúlàní tó ń wọ ilẹ̀ Yorùbá wá. ìbéèrè ni pé number one a ní Àmọ̀tẹ́kùn ilẹ̀ Yorùbá ká tiẹ̀ fi àwọn ọlọ́pàá lẹ̀ ká fi àwọn sójà lẹ̀ kí ni ààbò ilẹ̀ Yorùbá OPC náà tún wà o. ìlú kọ̀ọ̀kan náà tún ní àwọn ọlọ́dẹ tiwọn ẹdúró níbo ni àwọn ènìyàn ìbò gangan ni wọ́n ń gbà wọnú ìlú tí ò bá jẹ́ wípé omi ti tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu. ṣé ẹ gbọ́ nǹkan tí mò ń sọ àwọn ọba wọn ò ṣojúṣe wọn déédéé Ọlọ́run mo ti máa ń sọ tipẹ́tipẹ́ àìsàn tó burú Ọlọ́run ti gbé sínú ayé àwọn ọba kọ̀ọ̀kan Ọlọ́run ti gbé sínú ayé àwọn kọ̀ọ̀kan nù wọn torí pé nígbà tí àwọn ènìyàn ń sùn àwọn ń ṣe ìpàdé ibi wọ́n dẹ̀ ń gba owó tí ò yẹ kí wọ́n gbà. ẹ wo orú nǹkan tí mo gbọ́ tó ṣẹlẹ̀ ní Ọ̀yọ́ nígbà tí ọba ilẹ̀ Yorùbá bá ń fi orúkọ ọba ilẹ̀ Haúsá kí gbogbo ọba ilẹ̀ Yorùbá ní ilẹ̀ ọmọ aládé tó bá jẹ́ láyé àtijọ́ ni ó yẹ kán pe àrá sọ̀kalẹ̀ kó sọ̀kalẹ̀ sórí irú ẹni bẹ́ẹ̀ ó yẹ kán rán àrá sírú ẹni bẹ́ẹ̀. ṣùgbọ́n gbà táwọn tá a wò ní first class ọba tí wọ́n bá sọ̀rọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ jáde lẹ́nu mélòó ni tàwọn ọba tọ́jọ́ mẹ́yìn. gbogbo nǹkan yìí kò ní jẹ́ kí ilẹ̀ Yorùbá ó tòrò tá a bá máa sòótọ́ ọ̀rọ̀ fúnra wa. kí n dẹ̀ tó sọ fún iṣẹ́ rí títí ìjọba kálukú òfin pé títí Ọlọ́run ó fi pe kálukú wọn sọ́dọ̀ láàrin Aláàfin o
àti Ọ̀ọ̀ni o àárín wọn ò lè gún. àkíndé kò lè gún. kò lè gún. bẹ́ẹ̀ ni oníkówá ó kẹ́kọ̀ọ́ ẹ̀dá nínú. kàkà kékeré ń sapákọ̀ ẹkùn. kò ní gún. kálukú yàgbó ẹ̀ lọ́tọ̀. títí kálukú fi kúrò lórí àpèrè bóyá tí ó gbọ́dọ̀ Ọlọ́run lọ o àbí bolúwa bá ṣe fẹ́. ṣùgbọ́n nǹkan tó wà ńlẹ̀ yìí kò sí ìbárẹ́pọ̀ kankan tí ó so àwọn méjèèjì pọ̀ wọ́n bá rẹ́rìn síra wọn ẹ̀rín ìyàngì ni. mẹ́ta pààrọ̀. láàárín àwọn ọba méjèèjì nílẹ̀ Yorùbá àárín àwọn méjèèjì dẹ̀ ló yẹ ká ti máa rí ìṣọ̀kan tó jẹ́ pé yóò mú ìlọsíwájú bá ilẹ̀ Yorùbá. bẹ́ẹ̀ ni òdodo. tẹ́nìkan bá ní ẹgbẹ́ sókè ẹnìkan ní irọ́ ló pa ìràwé ìdájọ́ lẹ̀ kó sùnà. ọdún wo ni ọmọ Yorùbá fẹ́ débi ògo? gbogbo àwọn nǹkan tí Ọlọ́run fi àwọn àṣírí hàn pé ó ń ṣẹlẹ̀ lábẹ́nú kì í ṣe pé Ọlọ́run ò ṣe tán láti jà fún ìran Yorùbá ṣùgbọ́n Ọlọ́run fúnra rẹ̀ ò sáà ní kó àwọn àmì lọ́run físíkálì kó wá kán wá máa jà àwọn ènìyàn wa gangan ni wọ́n fi ẹnu ṣọ̀kan nígbà tí wọ́n fẹ́ kọ́ lè sọ Bábélì wọ́n fẹ́ kọ́ lọ sí ọ̀run wọ́n kọ́ gbogbo wọn wà ní èdè kan wọ́n ń sọ èdè kan gbogbo wọn fọkàn sopọ̀ sójú kan àwọn tí wọ́n ń kọ́ ilé wọn tún mú idà wọ́n mú sẹ́gbẹ̀ẹ́ pé ẹni tó bá ṣe wèrè ẹ mú kúrò lọ́nà ṣùgbọ́n ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ò rí bẹ́ẹ̀ òun ló ṣe dàbí ipá ń gbàdúrà pàdúrà ò gbà Ọlọ́run dẹ̀ ń gbọ́ mọ ojúṣe ènìyàn kù díẹ̀ káàtó nílẹ̀ Yorùbá òtítọ́ ò sí ìjẹkújẹ wá pọ̀jù fún àwọn olórí ilẹ̀ Yorùbá òun ló ń fa ìfàsẹ́yìn ìjẹkújẹ ti pọ̀jù sà àwọn northerners wọ́n ń gbé owó fáwọn èèyàn ilẹ̀ Yorùbá o gidi burúkú ìgbà kan tán ń pariwo sàríà ṣe mọ̀ pé àwọn kan ti gbowó lórí ẹ̀ abẹ́rẹ́ ẹ̀ mọ̀ bẹ́ẹ̀ni owó ló ń sọ̀rọ̀ àwọn tí wọ́n ń pariwo sàríà náà kì í ṣe pé wọ́n mọ tó wà nídìí ẹ̀ ṣùgbọ́n owó tí a fẹ́ kó lọ sọ́run ni bá a bá kó gbogbo ọ̀rọ̀ yìí náà jọ gbogbo ọlá yìí àti ẹ̀gbẹ́ni tí ò ní rárá ṣe ra àwọn tán ń hùwà ìbàjẹ́ ìgbà àwọn tó ní owó lọ́wọ́ ni greediness wọ́n gbé máa kan wá sórí channel television nígbà kan nínú àwọn tí wọ́n ń gba subsidy Nàìjíríà ikùn ẹ̀rí orí dòǹbẹ̀ báyìí tó tóbi bọ̀bọ̀rọ̀ lórí TV ẹ mọ nǹkan tó sọ fídíò yẹn mo sì máa fún yín ó ní government should stop us ó lówó ti sú àwọn owó yẹn kàn ń wọ ẹ mọ̀ kí nǹkan kan máa wọlé débi pé èèyàn gan ò mọ nǹkan ó sọ lórí national TV tó ti sú àwọn Bíbélì jẹ́ sọ ní wọ́n ń kó ọ̀rọ̀ jọ ó ní wọn ò mẹni tí yóò ná bẹ́ẹ̀ ni Bíbélì sọ́nà Psalm 50 tẹ́ bá kà lọ sí ẹsẹ̀ parí ó ló wù wọ́n kí ilé wọn kó wà títí kí wọ́n sọ gbogbo ògbóró ní orúkọ ara wọn kí wọ́n sọ ní Adesina Avenue Pavilion Avenue Tinubu Avenue Ọbásanjọ́ Closet ó ní tó wù wọ́n kí ilé wọn kó pẹ́ títí ṣùgbọ́n sọ̀rọ̀ kan ó ní ikú yóò jẹ lára wọn ṣé gbogbo àwọn tí wọ́n ń ba ilẹ̀ Yorùbá jẹ́ lára àwọn ọba Ọlọ́run máa fi kú bẹ̀ wọ́n wò lọ́dún yìí àwọn olórí àwọn olóṣèlú tí wọ́n ń ba ilẹ̀ Yorùbá jẹ́ Ọlọ́run máa fi kú bẹ̀ wọ́n wò gẹ́gẹ́ bó ṣe sọ ọ́nà Psalm 50 ó ní ikú yóò jẹ lára wọn ikú yóò jẹ lára wọn tí màá sọ lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá nìyí. ẹ ṣeun bàbá wa a ti mọ̀ pé kò sígbàkigbà tá a bá wá ẹ̀yin ò fẹ́ tẹ́ ẹ ní sórílẹ̀-èdè Yorùbá níbi ilẹ̀ bàbá yín Ọlọ́run fẹ́ ti fi gbogbo ògbà tẹ́ ẹ fi ń gbàdúrà àmì òróró yín kò ní gbẹ lágbára lọ Ọlọ́run ò ní kọ yìí tì láṣẹ Èdùmàrè bàbá ká tó máa tẹ̀síwájú lórí àwọn ìbéèrè ẹ ní àwọn ètò tẹ́ ẹ máa ń ṣe ní oṣooṣù ní gbogbo Friday kejì lóṣù tóṣù kẹ́ni ti lọ oṣù karùn-ún là ń wò lọ níwájú dẹ̀dẹ̀dẹ̀ tó ń bọ̀ báyìí sà ẹ dákun àwọn èèyàn tó fẹ́ gbọ́ báwo ni yóò ti rí. ṣe rí mystery impartation tó máa wáyé ní every month mo gbọ́ àwọn testimony kan ó bà èmi gan lẹ́rù irú ẹ̀ lélẹ̀ tí mò ń sọ fún yín lẹ́ẹ̀kan bẹ́ẹ̀ni ṣùgbọ́n ní ọjọ́ program yẹn gangan bàbá yẹn wá láti UK mo ní àwọn ni kí wọ́n fẹnu ara wọn sọ torí àgbàlagbà ni bàbá yẹn àwọn testimony kan wà tó yẹ pé àwọn èèyàn máa wò pé ṣé magic lélẹ̀ ni àbí reality ṣùgbọ́n ẹ jẹ́ kẹ́ni tó ní ọ̀rọ̀ gangan kó wá sọ ṣùgbọ́n nǹkan kan tèmi máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ni pé nínú ìpàdé àdúrà yìí Ọlọ́run ti wo ọ̀pọ̀lọpọ̀ èèyàn sàn àwọn àìsàn táyé rò pé ó le mo máa ń sọ pé kò sáìsàn tí ò ní cure Ọlọ́run ti wo ọ̀pọ̀lọpọ̀ sàn àìmọye àwọn tó ti ní contract last program tá a ṣe ní April 11
ẹni yẹn náà mo ti ní program kò gbọ́dọ̀ má wá o alẹ́ ọjọ́ yẹn gangan ó ní ṣọ́ọ̀pù àwọn pé ọjà táwọn ò tarú èrè wọ́n ní láti call for help láti ràn wọ́n lọ́wọ́ ẹni yẹn máa wá ìrànlọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ oríṣiríṣi ire ìrànlọ́wọ́ àìsàn mo ti sọ pé nǹkan méjì òní program wa wà fún ó wà fún ìwòsàn ó dẹ̀ wà fún prosperity bí èèyàn bá mọ̀ pé òun fẹ́ ìwòsàn kan whatever nínú ayé tá a wà yìí kó wá sípàdé àdúrà yìí bó bá dẹ̀ mọ̀ yìí pé ìbùkún ni òun fẹ́ nínú ayé yìí kó wá sínú ìpàdé àdúrà yìí àìmọye àwọn ènìyàn lọ́lọ́run ti ti ìpàdé àdúrà yìí sọdọ̀ oníire nínú ayé mystery la pè ìjìnlẹ̀ ọlọ́run àwọn ọmọ ogun òun ni ó bí ìpàdé àdúrà yẹn ló dẹ̀ bí angelic gift tá a máa ń fún àwọn èèyàn lóṣooṣù ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n gbà jákèjádò àgbáyé majority ló ti jẹ́rìí sí agbára ọlọ́run tí ọ̀pọ̀lọpọ̀ náà sì tún máa jẹ́rìí sí agbára ọlọ́run so every second Friday of the month òun ni ìpàdé àdúrà yẹn máa wáyé aago 10 àárọ̀ ló máa bẹ̀rẹ̀ ní Friday ló máa ń bọ́ sí aago 10 àárọ̀ sí 2 ọ̀sán kò jù bẹ́ẹ̀ lọ lẹ́yìn ìgbà yẹn láyé kánsẹ́lì máa ń wà pé ìgbésẹ̀ báyìí lọ́lọ́run ní kẹgbẹ́ ẹ̀yìn ẹgbẹ́ ìgbésẹ̀ báyìí. tóṣù yìí ọjọ́ wo gangan ló bọ́ sí. tóṣù yìí máa jẹ́ May ọjọ́ 9 May 9 ló máa bọ́ sí. May 9 so tó bá máa di àárín ọ̀sẹ̀ yìí a máa sọ venue máa ṣe venue yẹn a fẹ́ change venue tá à ń lò mọ́ so a máa sọ ibi tá a máa lò ẹ ní ibi tá a lò ṣùgbọ́n mo fi ń dá lójú pé ibi tá a lò January náà ni ibi tá a máa fẹ́ lò ní oṣù yìí so màá dẹ̀ rọ gbogbo ẹ̀yin èèyàn. kí lorúkọ ọbẹ̀ yẹn bàbá. Grande Event Center tó wà ní opposite Diamond Estate Ìṣẹ́rí Ìgàndò Expressway LASU Ìṣẹ́rí Ìgàndò Expressway Diamond Estate bus stop ibẹ̀ ló ti máa wáyé ẹ̀yin tẹ́ ẹ̀ bá gẹ̀tẹ̀ ẹ lè send message lórí WhatsApp so mo máa sọ fún yín èmi gbàgbọ́ o pé gbogbo ẹ̀yin mo máa ń sọ fún àwọn èèyàn tẹ́ ẹ̀ ń bá wa tẹ́ ẹ̀ ń wá sípàdé àdúrà àtàwọn tá a jọ rìn pé ẹ wo ayé yín láàrin ọdún kan tẹ́ bá bá yàn rìn fún odidi èyí ẹ gbé life yẹn sórí scale spiritual ẹ wo physically and spiritual ṣé ayé mi tiẹ̀ nítumọ̀ báyé rẹ o tí ò bá ti nítumọ̀ ó dàbí pọ́lọ́run ò rán ẹ síra yín ni kò ní kéèyàn máa waste time rẹ̀ bó ṣe jẹ́ lórí mystery impartation yẹn fún oṣù karùn-ún ọjọ́ 9 ló máa wáyé. tó bàbá ẹ ṣe ẹ kú ohun láti àárọ̀ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa bó ṣe ń jẹ́lẹ̀ ń gbọ́ yẹn nípa mystery impartation níbi tí ọ̀pọ̀lọpọ̀ yẹn ti ń bá ọlọ́run àti áńgẹ́lì pàdé bàbá ká tó lọ sínú ìbéèrè mi ilé ìlú mú mi rántí ìbéèrè kan tí ẹnìkan béèrè lọ́wọ́ mi wọ́n ní kí ni wọ́n ń pè ní ìràwọ̀ wípé wòlíì ní ẹmọ bíbélì ẹ túmọ̀ nípa ìmọ̀ ìjìnlẹ̀ sáyẹ́ǹsì pé sáyẹ́ǹsì kí ni sáyẹ́ǹsì sọ nípa ìràwọ̀ kí sì ni ìdàpọ̀ wọn pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run nínú bíbélì ìjẹ́ kankan ìṣe pàtàkì ìràwọ̀ wà. ìràwọ̀. bẹ́ẹ̀ ni tí a ń pè ní star. akàwé kan ní primary school. kí ló sọ. wọ́n ní mo ti gbàgbé ẹ̀ bóyá ẹ̀yin náà dẹ̀ lè rántí pé ó ní àwòràwọ̀ kan ti ṣẹ́. bẹ́ẹ̀ ni àwòràwọ̀ kan ti ṣẹ́ ibi orí ẹni bá fẹ́ ká lọ la máa lọ níbi tí arákùnrin kan títí ń pọnmìtà àwòràwọ̀ di apọnmìtà nílùú Ọ̀yọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀. wọ́n mọ̀ pé ẹ̀ka tán Fágúnwà dáadáa. bẹ́ẹ̀ ni. ṣùgbọ́n àwa náà tó ń sọ nípa ti ìjìnlẹ̀ Ọlọ́run. ṣé ẹ rí àwọn Yorùbá tí wọ́n kọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìwé Yorùbá nílẹ̀ Yorùbá wọ́n believe pé wọ́n pe àwọn èèyàn kan ní àwòràwọ̀. àwòràwọ̀ ni pé ká wo star ẹni yẹn àkọsẹ̀jáyé rẹ̀ kí ni ọmọ yìí ó dà nínú ayé. ṣé ẹ rí nípa ti ẹ̀mí ìràwọ̀ ní í ṣe pẹ̀lú gbogbo ẹ̀dá alààyè tó wà nínú ayé tá a wà yìí. ní oṣù tó kọjá April 2021 sí àárọ̀ 22 mo ní kí àwọn èèyàn gbé ìgbésẹ̀ kan mo ní ọjọ́ yẹn gangan especially ní April 21 tó kọjá yìí ọjọ́ yẹn ni ayé bíi mẹ́ta àti ìràwọ̀ alágbára ìràwọ̀ yẹn wọ́n máa súnmọ́ra wọn. ṣé ẹ rí àwọn àkókò yẹn ó ní àdúrà téèyàn lè gbà ẹni tó bá ń wá connection tó bá ń wá connection love ó lè gbàdúrà láwọn ọjọ́ yẹn nípa gbígbé omi sínú èrè láti fi gbàdúrà nǹkan tó ṣe because time connection yẹn ìràwọ̀ yẹn ni Bíbélì sọ nínú ìwé Job 38:31 ó tún wà nínú ìwé Joel chapter 2 Ọlọ́run fúnra rẹ̀ ó dárúkọ rẹ̀ Pleiade ni wọ́n ń pe ìràwọ̀ yẹn ìwà àṣẹyọ ọ̀kan ìdí tá a fi máa ń rí lẹ́yọ̀ kan ni pé ibi tán wà jìnnà so báwa bá máa wò látàyé ẹyọ kan la máa rí bọ̀ wọ́n pọ̀ ìràwọ̀ yẹn Bíbélì pè ní their sisters
ó wà ní ìwé Job 38. So bíbélì sọ̀rọ̀ púpọ̀ nípa ìràwọ̀. Ẹ wò gbà tí wọ́n fẹ́ bí Jésù, wọ́n ní àwa sì ti rí ìràwọ̀ rẹ̀ níbo? Ní àwọsánmà. Ìràwọ̀ yìí ni wọ́n fi trace Jésù wá pé àwa ti rí i. Wọ́n lọ bá Hẹ́rọ́dù ọba kan tó wà o, àbí tó jọba lọ o, àti bí o, àwa sì ti rí ìràwọ̀ rẹ̀. Àwọn tí wọ́n rí ìràwọ̀ rẹ̀, are they Christian? They are not Christian. Torí kò sí Christian láyé before Jesus Christ. Wọ́n à ń ṣe Christian láwọn tó rí ìràwọ̀ yẹn. So àwọn alágbára ayé yìí náà ní agbára láti wo ìràwọ̀ èèyàn ká dẹ̀ mọ ibi tó ń lọ. Ṣùgbọ́n bíbélì náà sọ púpọ̀ nípa ìràwọ̀. So ọ̀nà application tí kálukú bá gbà tọ́, òun ni ó determine bóyá ìgbésẹ̀ tiẹ̀ in a biblical way, tí wọ́n bá gbàdúrà fún èèyàn tí wọ́n fi mọ tí ó ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú rẹ̀, wọ́n lè wo bí ìràwọ̀ rẹ̀ ó ṣe rí. Ṣé ẹ gbọ́ mi sà? Ó yé mi. Bíbélì sọ nínú ìwé onídàájọ́ Judges chapter 5 verse 20, ó ní ìràwọ̀ jà ní ipa tiwọn. Ó ní àwọn ìràwọ̀ wọ́n bá Sísérà jà. Nínú bíbélì àwọn ẹ̀dá kan wà nínú ayé tó jẹ́ pé wọn à ní lọlé aláwọ̀, wọn à lọlé aláfà, àwọn àdẹ̀ lọlé wòlíì, bọ̀ ìràwọ̀ wọn ní agbára débi pé bí wọ́n bá péré wọn níbi ìràwọ̀ wọn á máa jà ní kíákíá. Ẹni tí ìràwọ̀ tiẹ̀ ò bá wá gbé wọn débi pé ìràwọ̀ rẹ̀ ó máa jà automatically, ó lè activate ìràwọ̀ tiẹ̀ náà láti jà. Ó wà nínú Bible o. Lọ́nà wo? Yàrá pé tí ó tún ràwọ̀ ẹ̀ ṣe tí àwọ̀ ẹ̀ náà dá lágídí. Bẹ́ẹ̀ ni. Lọ́nà wo? Àwọn ìgbésẹ̀ yẹn ó ìjìnlẹ̀ wòlíì ni. So tí bá ní kí n máa sọ ó deep, mo lè sọ bóyá nu program, mo lè sọ díẹ̀ bẹ́ẹ̀ fáwọn ènìyàn. Ṣùgbọ́n nǹkan tí mò ń fàyọ lórí ètò fún yín ni pé ìràwọ̀ ènìyàn máa jà fún yàn. Ẹlòmíì dẹ̀ níṣẹ́ ráwọn tí ayé mú ẹwúrú pé ní Abẹ́òkúta o, wọ́n fá abẹ́ ẹnìkan lọ o, wọ́n han orí ẹnìkan o. Ìṣẹ̀dá rẹ̀ tí ṣe ìràwọ̀ rẹ̀ mọ̀ pé nǹkan yẹn ó ṣẹlẹ̀ sí bọ̀ kò jà fún. Tẹ́ ẹ bá rẹ́ni tó ṣe pé ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ o, bóyá àwọn èèyàn kú tó nǹkan jàjàbọ́, ìràwọ̀ rẹ̀ dúró tì gbágbágbá. Ìràwọ̀ rẹ̀, ìṣẹ̀dá rẹ̀ ó dúró tì láwọn àkókò yẹn. So bíbélì náà sọ nípa ìràwọ̀ púpọ̀ gan-an. Ìràwọ̀ máa ń jà fún ènìyàn. Ṣùgbọ́n tí ìràwọ̀ èèyàn bá tí ò gbé wọn, ó lè gbàdúrà ní àwọn àkókò kan láti fi activate ògo rẹ̀ níṣe ìṣẹ̀dá rẹ̀. Ìràwọ̀ Jésù gbé wọn ni wọ́n fi rí i. Ẹ mọ iye ọmọ tó kú nítorí ọ̀rọ̀ Jésù, torí pé ẹ̀yin náà ẹ wo nǹkan tí mo ń sọ, nítorí star ẹ wo iye àwọn ọmọ tó kàn kú dànù. Tí wọ́n gbẹ̀mí mi. Hẹ́rọ́dù ní iṣẹ́ rí gbogbo wọn tó bá ti wà bí ọdún kan ẹ máa pa wọ́n dànù. Kí ló fà á? Gbólóhùn pé a rí ìràwọ̀ tán rí, òun ni Hẹ́rọ́dù ń wá pé òun ò kúkú mọ èyí tó jẹ́nu àwọn ìràwọ̀ ìbọ̀, ẹ pa gbogbo wọn dànù. Ọlọ́run sọ fún ìyá rẹ̀ àti bàbá rẹ̀, ẹ máa gbé sá lọ o. Má sọ pé kí lènìyàn ó ṣe fún mi, ẹ máa gbé sá lọ. Ṣé rí agbára tí Ọlọ́run fún ènìyàn pọ̀ o. Bí áńgẹ́lì Ọlọ́run bá wá láyé tá a wà, tó bá wá physically, níbi tí technology ọmọ ènìyàn dé, human science, wọ́n lè sọ áńgẹ́lì mọ́lẹ̀, o lè fi dá yín lójú níbi tí èèyàn lágbára dé. Tá a bá ń sọ ti áńgẹ́lì, ṣégbà tí Jésù wá ṣé wọn ò ná? Àwọn dáadáa. Wọ́n mú Jésù, wọ́n ná, wọ́n dẹ̀ pa. Ó ní ọ̀dọ́ àgùntàn tá a pa fún ẹlẹ́ṣẹ̀. So agbára ìràwọ̀ pọ̀ gan sà. Òun ló jẹ́ kí n yà lọ bí àwọn tí mo yà lọ. Ọlọ́run sọ̀rọ̀ púpọ̀ nípa ìràwọ̀, ó pọ̀ nínú bíbélì gan. Ìjọ́ mi tẹ́ bá wá, tá a bá ń fọ̀rọ̀ wérọ̀, máa bá yín wá àwọn bible fast àti àwọn àdúrà tí àwọn èèyàn lè gbà tí ìràwọ̀ wọn ó fi máa jà lọ́sàn àti lóru. Ó ládùúrà tí èèyàn lè gbà. Bí ayé bá ti gbógun tìyàn títí, ṣẹlẹ̀ lómi á ti gbàdúrà pé sáà mo ti lọ gbogbo orí òkè. Ìṣẹ̀dá rẹ̀ ò jà fún ló fà á. Ìdààmú yẹn fi pọ̀. Ló fi pọ̀. Ìṣẹ̀dá rẹ̀ jà fún ládùúrà tí wọ́n lè gbà. Bó ṣe jẹ́ nìyẹn sà. Ẹ ṣeun. Tó ẹ̀yin èèyàn wa, ọ̀rọ̀ lẹ ti ń gbọ́ yìí lórí ẹ̀yin tẹ́ ń pè fún kí n bá yín béèrè lọ́wọ́ prophet and scientist lórí ọ̀rọ̀ ìràwọ̀. Ní kẹ́ máa lọ sọ́dọ̀ àwọn bàbá awòràwọ̀ o, ṣùgbọ́n wọ́n ń jẹ́ kó yé yín wípé àwọn àdúrà kan wà tó lè gbà tíràwọ̀ tiẹ̀ náà tí ó fi jà fún ọ, tó bó ṣe fọwọ́ gbọ́ wípé orí mi jà fún mi o, ìràwọ̀ náà yóò jà fún ọ. Orí lásán lẹlòmíì kàn bá sọ̀rọ̀, ìràwọ̀ ẹ̀dá àti ìràwọ̀ rẹ̀ ò bá kò gbọ́. Orí tí ò respect orí ọ̀hún gan. Bẹ́ẹ̀ni. Ẹlòmíì lè ṣàdédé dé fìlà tó bá wọn, ẹlòmíì lè ṣàdédé gbẹ̀rù lórí nílẹ̀ lórí àwọn amáṣe tá a máa wá dorí yẹn mú orí mi jà fún lórí tó ti ṣẹ̀dẹ̀rù lórí.
ẹlòmíì gan kò yẹ kó máa ru ẹrù sórí. bẹ́ẹ̀ ni. ṣùgbọ́n a bá sanwó ní ẹ ṣó bá bíbélì mu a lè mú jáde. Mo lè sọ fún inú bíbélì, kò sí tí bá sọ nǹkan kan fún yín nípa ayé yìí mo lè fìdí ẹ̀ múlẹ̀ fún inú báíbù. bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ ni. tó ẹ ṣe bàbá wa ó kún bí ìbéèrè méjì lórí ọ̀rọ̀ orílẹ̀-èdè tá a wà yìí tá a mọ̀ sí orílẹ̀-èdè Nàìjíríà. Bàbá bẹ́ẹ̀ ṣe rìn káàkiri àgbáyé lọ́wọ́lọ́wọ́ yìí tá a bá rí zero yìí ṣe ń lọ kálukú bẹ̀rẹ̀ sí ní wọ́n ti tún sáré 2027 pèdò ní ó ń dìyìn tọ́lá. Bàbá kí tí ẹ lè rí sọ sí ọ̀rọ̀ ìbò 2027 tí àwọn kan ń pariwo àwọn wọn eléyìí ó ti fètè ẹ̀yà ni pé wọ́n kò láti pátì kan sí pátì kan gẹ́gẹ́ bí onímọ̀ ìjìnlẹ̀. ṣe rí nípa ọ̀rọ̀ election àti nípa 2027 ní bíbélì sọ̀rọ̀ kan Jésù ló fi ṣe àkàwé ó ní ọlọ́rọ̀ kan wà nígbà tó ti kọ́ àká ó kọ́ ilé ó kọ́ àká ó kó gbogbo oúnjẹ ó kó gbogbo ẹ̀ síbẹ̀ ó wá ní yes ó ní ìwọ kan mi ó ní báyìí kàn máa jẹ kó máa mu ṣùgbọ́n bíbélì wípé ó ní lóru òní gangan là ó béèrè ẹ̀mí rẹ lọ́wọ́ rẹ̀ bíbélì tó sọ níbòmíì ó ní wọ́n ń kó ọrọ̀ jọ ó ní wọn ò sì mọ ẹni tí yóò ná bíbélì tó sọ níbòmíì sà ó ní gbogbo ẹnikẹ́ni tó kánjú láti di ọlọ́rọ̀ ó ní yóò bọ́ sínú ìdánwò gẹ́gẹ́ bí àparò tí ń ṣàbá lórí ẹyin tí ò yé yóò tún fi sílẹ̀ ní ọjọ́ ayé rẹ̀ bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn olóṣèlú Nàìjíríà tí wọ́n tó ti ń sáré 2027 ṣe rí kò sí ọ̀rọ̀ Ọlọ́run tẹ́ lè sọ tó lè wọ etí olóṣèlú torí wọ́n mú níbi tí wọ́n bá sí tá a bá kó ọ̀pọ̀lọpọ̀ àwọn olóṣèlú Nàìjíríà more than 80% of them they don't belong to Jesus they don't even belong to Muhammad gan torí pé kàtígórì méjèèjì tẹ́ máa sọ pé wọ́n wà náà ní ẹsẹ̀ ẹ̀dá kan sọ pé àwọn jẹ́ Christian àìmí ò tí èrè olóṣèlú Nàìjíríà tó ní babaláwo lòun. torí wọ́n ti believe pé táwọn bá kú nǹkan nù àwọn ẹlẹ́sìn yẹn ni ó sàn. ṣùgbọ́n Ọlọ́run á máa wò wọ́n ó lóun ó fi ìpọ́njú bá ilé ọ̀pọ̀lọpọ̀ olóṣèlú jà nǹkan ń ṣẹlẹ̀ sí wọn wọ́n ń bò má bẹ́ aṣọ ni ṣùgbọ́n àwọn kan yóò ṣẹlẹ̀ tó jẹ́ pé kò ní ṣe é bò ó máa hàn sí gbogbo ayé ó máa hàn sí gbogbo ayé ọ̀pọ̀lọpọ̀ ibi ó ń ṣẹlẹ̀ sáwọn olóṣèlú lábẹ́nú torí pé Ọlọ́run fi ìyà ìpọ́njú tí wọ́n ń wọ́ sínú aráàlú Ọlọ́run ń dá padà sórí wọn ó dẹ̀ ní irú ọmọ wọn yóò jìyà láyé torí pé nígbà tí aráàlú pẹ̀lú bí ìlú ṣe rí kò sí nǹkan kan tó kàjọba pa bí ìlú ṣe rí o 2027 yẹn tó bá máa di nẹ́ẹ̀sì àǹsìn wọ́n á tó máa pín gààrí wọ́n á máa pín ráìsì dẹ̀ríkà wọ́n á máa fún ẹni 1000 sínú ìsáná inú ẹnfílópù àti ẹ̀mọ̀gbà tí aráàlú gan ó ṣe ṣùgbọ́n níbi tí ìṣẹ́ àti òṣì tó bá ti jọba kò sí nǹkan tẹ́ ẹni kéèyàn ṣe tí ò ní ṣe. bẹ́ẹ̀ni àbí. ẹni tẹ́ ẹni ò rí jẹ mo gbọ́ èèyàn kan tó lọ ta odidi ọmọ ní 5000 mo ní ṣé 50 lè fẹ́ sọ àbí 5. àbí 5 million. because kò yé mi 5000 ti kéré jù ṣùgbọ́n Ọlọ́run má jẹ́ kéèyàn rí ìpọ́njú. irú ẹ̀ náà wà ní Bíbélì táwọn kan àwọn eléyìí tiẹ̀ tó ń pa á jẹ èmi ò tí ì gbọ́ pé àwọn kan ń pọ̀ ọmọ ara wọn jẹ o yàtọ̀ sáwọn tí wọ́n fi ń wá agbára. àwọn míì báyìí ara rẹ̀ èèyàn ni wọ́n fi ń mu bíà nítorí ipò yìí náà ni o nítorí ipò yìí ṣùgbọ́n Ọlọ́run á máa wò wọ́n ìdájọ́ Ọlọ́run máa tó dé sórí gbogbo wọn tó bá wù wọ́n kí wọ́n sáré 2027 ṣé ẹ rí nípa tìjọba Nàìjíríà náà ẹnìkan bíi mi ṣé wọ́n wá ṣèbò ṣé wọ́n máa dìbò kí ló tí wọn ò ní dìbò wọ́n máa dì àwọn ẹgbẹ́ọ́sà ìgbàdúrà kan máa dìbò 2027 irú àdúrà yẹn kọ́ ìbéèrè ní irú àdúrà yìí àtàdúrà ẹ̀kọ́ lẹ̀ wọ́n ran yín ṣẹ́rí téèyàn ò bá ṣe ojúṣe rẹ̀ ṣẹ́rí Yorùbá àwọn nǹkan kan wà tó ṣe pé gbọ́dọ̀ wà kó kéèyàn kó get right nílẹ̀ Yorùbá kí ìran Yorùbá lè rọ́nà lọ bí wọn bá ṣe right wọn ó tún dìbò 2027 ẹ tó wà ń bẹ̀ náà ni ó tún bọ́ sí. kì í ṣe pàṣẹ Ọlọ́run ò sí láti bà tàwọn olóṣèlú jẹ́ àwọn tó láṣẹ tán ní ìjìnlẹ̀ lọ́wọ́ wà àwọn tó jẹ́ àgbààgbà ránṣẹ́ àwọn ọ̀rọ̀ kan wà pé ká má máa fi bẹ́ẹ̀ máa sọ lórí afẹ́fẹ́ bẹ́ẹ̀ bá fẹ́ yọ olórí kan kúrò lórí oyè tẹ́ ẹ̀ bá fẹ́ ń pò mọ nǹkan téèyàn lè ṣe wà mystery wà tẹ́ ẹ bá lọ wá kọ̀ǹkọ̀sọ̀ ṣùgbọ́n wọ́n ti ní kí n má máa sọ̀rọ̀ jù pé kò kú òun bẹ́ẹ̀ ṣùgbọ́n Ọlọ́run ló ní pé kí á má máa gbàrú àdúrà bẹ́ẹ̀ mọ́
pé ẹnìkan ń so lórí Nàìjíríà tẹ́ bá fẹ́ yọ ìjìnlẹ̀ Ọlọ́run wà tá máa jọ kú ọbẹ tí ó kú pátápátá ó máa kú ọbẹ ṣùgbọ́n èèyàn gbọ́dọ̀ máa kíyèsára bẹ́ẹ̀ ni tẹ́ ẹ̀ bá fẹ́ kílù ó dàrú bẹ́ẹ̀ ni torí alẹ́ tó ní kílù tòrò òun nìkan kọ́ ló máa gbé bẹ́ẹ̀ Òun nìkan kọ́. ẹni tó dẹ̀ ní kílù ó dàrú náà tó bá dàrú tán yóò kan ẹbí tiẹ̀ náà bẹ́ẹ̀ ni tó gbogbo nǹkan ló gba ọgbọ́n Ọlọ́run ó gba àwọn ìgbésẹ̀ nípa 2027 ẹ fi wọ́n lẹ̀ eléyìí tí ó lẹ̀ pósítà gan tí ò dẹ̀ ní síbẹ̀ lọ́jọ́ òbò wọ́n wà ní àwọn tán máa lẹ̀ bẹ́ẹ̀ pósítà ni tí wọn ò ní dúró di ọjọ́ ìdìbò ó wà ní àwọn tí ó lẹ̀ pósítà 2027 wàhálà sì máa ṣẹlẹ̀ láàrin APC PDP dẹ̀ àwọn tí ó máa ṣe interparty wọ́n pọ̀ láàrin ọ̀tá sí wọn máa tú ó wà nù PDP ó wà nù Labour Party ó wà nínú APC Ọlọ́run máa dà wọ́n rú. tó ọ̀rọ̀ lẹ́gbọ́ yìí bàbá ẹ ṣe àdúpẹ́ àgbóhùn láti bí 30 ìṣẹ́jú tẹ́ ẹ ti wà pẹ̀lú wa. ẹ̀yin olólùfẹ́ wa nínú ilé ẹ ṣé o ẹ kú àdúrótì wa ọ̀rọ̀ lẹ ti gbọ́ látẹnu bàbá wa wòlíì àgbáyé ni prophet and scientist Olúṣọlá Àlàbí tí wọ́n ti bá wa sọ̀rọ̀ lórí ìran Yorùbá ìrètí wọ́n ní igi tá a bá bẹ́ lórí ìrètí ń bẹ o ìrètí bẹ̀. pé fún àwa ìran Yorùbá wọ́n ní ìrètí ń bẹ fún wa ká má bọkàn jẹ́ ká fọkàn wa balẹ̀. bákan náà wọ́n ṣàìsọ̀rọ̀ nípa èyí tẹ́ ń béèrè fún ràwọ̀ wọ́n ti tú pẹpẹ ẹ̀hún tó ń pè ní ràwọ̀ àti irúṣẹ́ àti ipa tí wọ́n kó nínú ayé ènìyàn. ẹ má gbàgbé mystery impartations yóò wáyé ní May ọjọ́ 9 bẹ́ẹ̀ May on the 9 oṣù karùn-ún ni ó wáyé ní Graduate Event Center tó wà ní opposite Diamond Estate Lasu Ìṣẹ́rin Road Ìṣẹ́rin Lagos Ìṣẹ́rin Ìdìmú Lagos ibẹ̀ ni ó ti wáyé aago 10 àárọ̀ títí di aago 2 ọ̀sán ló máa wáyé ibi tẹ́ ti bá Ọlọ́run àti àwọn áńgẹ́lì rẹ̀ pàdé. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn lẹ́ ń rí yẹn ẹ máa pè wọ́n kẹ́ ẹ máa béèrè ìbéèrè kí wọ́n sì máa gbàdúrà. ẹ̀yin náà tẹ́ bá tún fẹ́ gba ẹ̀bùn àwọn áńgẹ́lì ẹ láǹfààní àti pé kẹ́ ẹ béèrè fún àwọn tó ti wá tẹ́lẹ̀ tí ń lẹ́rìí ìwọ náà darapọ̀ mọ́ wa gẹ́gẹ́ bí arákùnrin ní ti wípé ó ní tẹ̀lé wa Olúwa wa ti ṣèlérí pé òun ó ṣe wá níre yóò sì ṣe wọ́n náà níre. bákan náà làwa náà sọ fún yín pé ẹ darapọ̀ mọ́ wa kọ́lọ́run yọ parapọ̀ kó ṣe wá ní rere títí ìgbà míì tẹ́ tún máa bá wọn pàdé lórí ìkànnì yìí àwa la máa wá o ẹ̀yin la máa bá ó dàbọ̀.